agboolé Aláwùyàn ọlọ́jẹ̀ Ìlọrin ìpínlẹ̀ Kwara orí ẹnìkan àtòtò arére wà báyìí níbi tí wọ́n ti ń ṣe àdúrà láti rántí àwọn òkú ọ̀run wọn tí wọ́n ti kú. Ẹ máa bá wa ká lọ bó ṣe ń lọ kẹsì máa tẹ̀lé wa. Ẹ máa gbọ́rọ̀ lẹ́nu àwọn ọmọ ilé, àwọn ìyàwó ilé àtàwọn bàbá ilé. Ẹ máa bá wa ká lọ. Ẹ dákun, kí ni orúkọ yín? Orúkọ mi ni Shehu Ambali. Agboolé wo la wà láàárọ̀ yìí? Agboolé Awuyan Ìjù ọlọ́jẹ̀. Kí ni ẹ̀ ń ṣe ní agboolé Awuyan lẹ́nìí? A sì rántí àwọn bàbá wa tí wọ́n bọ́ sí ọwọ́ Ọlọ́run. A sì rántí ká ṣe àdúrà fún wọn. Kí ni orúkọ bàbá tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n papòdà ọ̀hún? Àkọ́kọ́ nínú wọn tí ń jẹ́ ẹ̀gbọ́n wọn náà ní jẹ́ Ambali àti Àdìsá. Ṣé ó ti tó bí ọdún mélòó báyìí tí wọ́n ti jẹ́ Ọlọ́run ní pé? Àkọ́kọ́ ní àbúrò kó ti kú nísìnyí yóò lé lógún ọdún fa. Ṣé bẹ́ẹ̀ ṣe wá máa? Àkọ́kọ́ rẹ̀ lélẹ́yìí tá a sì fẹ́ kó jù báyìí lọ ọlá bá a ṣe mọ lónìí. Ìmọ̀ràn mi fún wọn ni pé kọ́lọ́run kó máa tẹ̀ wọ́n síwájú kí àdúrà tá a ṣe yìí kó gbòòrò jù báyìí lọ torí rọrùn gi ni rọrùn ẹyẹ tí n bá ń da fọmọ yóò máa rántí òbí ẹ. Kí ni ipò yín nínú agboolé yìí? Èmi náà ni mo kù ní àgbà fún wọn báyìí. Èmi náà mo kù lágbà fún wọn báyìí lọ́jọ́kùnrin ọlásíwájú àmúgbìn. Ẹ dákọ̀ nílẹ̀ kan sí. Èmi ni Shehu Ambali. Abibatu. Agboolé bo la wà yìí? Agboolé ilé Awuyan Ìjù. Kí ni ẹ̀ ń ṣe lénìí? À ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún àwọn bàbá wa ṣe sàrà fún wọn. Ọlọ́run bá kẹ́ wọn. Kí lẹ̀ ń ṣe lénìí nínú agboolé yìí? À ń ṣe sàrà fún àwọn bàbá wa àti àwọn ìyá wa kọ́lọ́run bá kẹ́ wọn. Ṣé àkọ́kọ́ lórí ilé ni àbẹ́ tí wọ́n ń ṣe láti ọdún pípẹ́? Àkọ́kọ́ náà ni Ọlọ́run tún máa ràn wá ṣe jù báyìí lọ. Kí ni ipò rẹ̀ yìí nínú agboolé yìí? Alhamdulilayi, a jẹ́ kókó kan nínú ilé torí pé àwọn bàbá mi náà ń bẹ ńlẹ̀ àmọ́ Ọlọ́run tó wá fi èmi ṣaṣíwájú. Ǹjẹ́ tí wọ́n fẹ́ ṣe àdúrà tẹ̀sí lẹ́yìn ṣé gbogbo àwọn ọmọ agboolé ni wọ́n wálé àtàwọn tó wà ń dalẹ̀ àbáwọn tó wà ń lé nìkan ni èyí tẹ̀ wálé nìkan lè ń ṣe? Alhamdulilayi, gbogbo alápéjú síbẹ̀. Kí wọ́n ní ìmọ̀ràn yín fún àwọn ọmọ agboolé yìí pàápàá jù àwọn tó jẹ́ ọ̀dọ́ nínú wọn? Gbogbo àwọn ọ̀dọ́ nínú wọn Ọlọ́run wọlá ànábì mọ́mọ́ gbogbo àdáwọ́lé wọn kọ́lọ́run má jẹ́ ó já sófo. Ẹni tí ń lọ iléèwé kọ́lọ́run máa fún ọmọ, ẹni tí ń lọ ilé kéwú kọ́lọ́run sọ́dọ̀ ọ̀gá ńlá. Kọ́lọ́run wọlá ànábì mọ́ gbogbo àwọn ọmọbìnrin wa kọ́lọ́run wọlá ànábì mọ́mọ́ èyí tí ètí wà nílé ọkọ kọ́lọ́run gbé sáyé rọrùn. Àwọn èyí tó wà nílé ọkọ kọ́lọ́run wọlá ànábì mọ́mọ́ kọ́lọ́run má dìlé kálukú wọn di ẹrù wọn Ọlọ́run sì dá mọ́ wọn sí. Alhamdulillah, orúkọ mi ni Zakaria Ambali. Agboolé wo la wà yìí? Agboolé Awuyan Ìjù Kí lẹ̀ ń ṣe lónìí? ọlọ́jẹ̀. À ń ṣe ìrántí àwọn tó bí wa lọ́kùnrin àti lóbìnrin ní àwọn ìyá wa àtàwọn bàbá wa ní ti lọ. Ǹjẹ́ bí a ṣe ṣe lónìí ṣé gbogbo àwọn ọmọ agboolé ṣé gbogbo ni wọ́n péjú pèsè àti àdúrà náà? Gbogbo wọn ni àmọ́ nígbà tó jẹ́ pé èyí ni àkọ́kọ́ tí àkọ́kọ́ ń ṣe a pèsè àmọ́ àti ìtúpọ̀ tó torí gbogbo wa kọ́ la wá ń bí ilé ní ìnísìn. Kí wọ́n ní ìmọ̀ràn fún àwọn tí ò rí bí wá àti àwọn ọmọ tó wà gàgà tí ò rí bí wá, kí ni ìmọ̀ràn fún gbogbo àwọn tó ń bí agboolé yìí pàápàá jùlọ àwọn ọ̀dọ́? Ìmọ̀ràn wa sí wọn ni pé gbogbo àwọn tí a wá Ọlọ́run fún gbogbo alálùbáríkà àtàwọn tí ò wá gbogbo wọn pẹ̀lú ògo Ọlọ́run ìrètí wa ni pé tí ó bá tún di ọdún mi tí ń bọ̀ báyìí gbogbo alápèjú lápèsè Ọlọ́run sì ní fi kú yẹ nìkọ̀ọ̀kan wa lọ́kùnrin àti lóbìnrin. Kí ló pa yín kan sí? Orúkọ mi ni Zakaria Ambali. Kí mo fẹ́ tó lóbìnrin kí ni ẹ̀sìn sọ nípa kí èèyàn mọ rántí àwọn òkú tó bá ti kú? Alhamdulillah, ẹ̀sìn Islam sọ pé ẹni tó bá ti ọmọ tó bá rántí òbí rẹ̀ Ọlọ́run ò ní gbàgbé ọmọ náà láti máa kẹ́. Ọlọ́run àwọn òkú náà sì máa rántí àwọn ọmọ bẹ́ẹ̀ pé àwọn fi ọmọ sáyé. Orúkọ mi ni Aishat Babatunde. Agboolé wo la wà yìí? Agboolé ilé Awuyan. Kí là ń ṣe ń bí lénìí? Ọjọ́ ìní jẹ́ ọjọ́ tí wọ́n yín ẹ̀yìn òkú àwọn tó jẹ́ grandpa mi àti grandma mi padà. Ṣé agboolé yẹn náà ń gbé ni àbí ẹ̀ ń gbé nìkan tẹ wá láti nìkan? Agboolé yìí ni mò ń jẹ́. Mo jẹ́ ọ̀kan lára ọmọ nínú agboolé yìí.
kí wọ́n ní ìròyìn ìmọ̀ràn mi fún àwọn ọmọ ilé tí ò wá èyí tó wà nígboro tó wà nídàálẹ̀ òun ni pé ìgbà tó bá tún fi di ọdún tí ń bọ̀ kí Ọlọ́run Elédùmarè kó jẹ́ ká péjú pésẹ̀ jù báyìí lọ kó sì má yọ ẹnì kankan kù nínú wa. Orúkọ mi ni Aishat Babatunde. Orúkọ mi ni Afa Káyọ̀dé. Agbélé bó la wà yìí? Agbélé Awúyanjú lọ́lọ́jẹ́. Kí wọ́n lọ ń tà ṣe lónìí? Ṣé tá a ṣe lónìí náà ni tí Ọlọ́run pa wá láṣẹ bí ká ṣe fáwọn tó bí wa. Bí a máa ń bẹ láyé bí wọ́n ti kú, à ń rántí àwọn tí wọ́n bí àwọn tó bí wa àtàwọn tó bí wa náà láti pé à ń ṣe àdúrà fún wọn. Bí kọ́lọ̀ jẹ́ kí àwọn tó ti lọ ní wọn kọ́lọ̀ kọ́ bá mọ́ṣáláà bá kẹ́ wa. Àwọn tó ń kù fún wa ní bàbá táwọn ojú kọ́lọ̀ mọ́ṣáláà jẹ́ ká tẹ́ fún wa fún nǹkan tá à ń ṣe léyìn. Tí gbogbo ayé fi rí báyìí kí Ọlọ́run kọ́ mọ́ṣáláà ṣe wá ní ẹni tí ó máa gbọ́ ìmọ̀ràn tí sì máa tẹ̀lé ìmọ̀ràn. Ìmọ̀ràn tí wọ́n fẹ́ gbà àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ ní ilé Awúyanjú àti gbogbo àwọn tí wọ́n bá ń gbọ́ ajákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ni pé kí á dákun kí á mọ̀ bí nǹkan ṣe gbà rí. Èèyàn tó wà nù gbà ló yí padà o, ìgbà tó àwa ń bẹ̀ yìí kò yí padà rárá. Àwa ni kí bí wọ́n bá ṣe bí wa kẹjẹ́ káwọn náà túnra wa bí. So àwọn tó bí wa ó kọ́ wọn ò bàjẹ́ káwọn náà máa wò pé aṣáájú tí wọ́n tẹ̀ tó kọ́ wọn ò fi bàjẹ́ wọn à lówó wọn àdẹ̀ ní kankan wà láyà àgbo kọ àwọn tó bí wa ń bàjẹ́ rí láéláé. Tẹ́gbẹ́ tá a bá débì kan tá a bá béèrè pé ọmọ agboolé òní wa tá a bá dákọ̀ pé bàbá tó bí bàbá wa rèé wọ́n máa ń ṣọ́ọ̀kì ni pé sọ́ọ̀mù èèyàn báyìí ni ọ́ wàláhì ìsìnkú láì lásìkò síbi nǹkan yẹn sì le tó wàláhì wọ́n gbẹ̀ṣẹ̀ kó bẹ́ẹ̀ ni. So èmi náà tún máa fi bẹ lọ́run lọ́tọ̀ pé tó ìwà tèmi náà wù tó fi lè bá wọn tọ́ pé tá a bá dákọ̀ mi níbì kan fáwọn ọmọ mi kọ́nà kọ́ mọ́sá jẹ́ ká máa sáfù wà fún èmi náà máa ń tọrọ rẹ̀ fọlọ́run mọ́dẹ̀ máa ń ṣe wá sílẹ̀ fún gbogbo àwọn tó jábọ̀ níbẹ̀ pé ìwà dọ́wọ́ wọn kán kíyèsí wà wọn torí pé bí ìwà yẹn bá ti bàjẹ́ orúkọ yẹn bàjẹ́ ni kọ́nà kọ́ mọ́ gbà wà lọ́wọ́ wa. Wọ́n alága ìjọba ìbílẹ̀ Mòrò ó dàbí ẹkún mọ́ gbọ́ kí wọ́n yan ọ̀kan nínú ọmọ agboolé yìí wọ́n ní àsìkò. Alájà wa Mariam Ọmọ́táyọ̀ Abdulwasiu fún lérí ipò tí wọ́n yan ẹ̀gbọ́n wa Ambale Abdulaziz sí Ọlọ́run kó má jẹ́ kí ilé wọn àtọ̀nà tiwọn náà kọ́lọ́run má jẹ́ kó bàjẹ́ láéláé. Adẹ́ẹ̀fín dá lójú pẹ̀lú ògo Ọlọ́run pé wọ́n á yẹ olóòótọ́ sí wọn wọ́n jẹ́ jẹ́ni tí ó máa ṣe àmójútó gbogbo tán yàn wọ́n sí pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ìgbésẹ̀ tán bá dẹ̀ fi ẹsẹ̀ wọn sí nípa pé bí ìlú yóò ṣe ní lọ síwájú pẹ̀lú ògo Ọlọ́run wọ́n fi bíbí ilé àdúgbò létà wà ń bẹ̀ yìí wàláhì wọ́n fi hàn nítorí pé agboolé tà wà ń bẹ̀ yìí a máa tẹ̀lé àmánà. Ìyáná Sàká. Agbélé bó la wà yìí? Ilé Awúyan Ìlọrin ọlọ́jẹ́ Ìlọrin. Báwo lẹ ti jẹ́ nílé Awúyan? Obìnrin ibẹ̀. Kí làwọn ṣe léyìí? Wọ́n ṣe fún ìyá wọ́n ṣe àdúrà fún ìyá àti bàbá. Ìmọ̀ràn ní a ní fún gbogbo àwọn obìnrin agboolé yìí. Ìmọ̀ràn rẹ̀ ni pé kọ́lọ́run ọba aláàánú kọ́ wọlé àdúrà tí wọ́n ṣe lónìí kọ́lọ́run gbé àwa náà ga àtàwọn ọkọ wa. Agbélé bó la wà yìí? Agboolé Awúyan ní ọlọ́jẹ́ Ìlọrin. Kí làwọn ṣe léyìí? À ń ṣe àdúrà fún àwọn ìyá tó bí àwọn ọkọ àtàwọn bàbá ọkọ wa
ṣé lọ́sẹ̀ máa ń sọ lọ́dún yìí? Fẹ́ẹ̀ bá fẹ̀sẹ̀ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ní ọdún ní kọ́lọ́ jẹ́ kí wọ́n lè mọ̀ sí kọ́lọ́ mọ̀ ràn wọ́n lọ láti mọ̀ fi àdúrà ránṣẹ́ àwọn tó bí wọn. Ìmọ̀ ó dání fún gbogbo ohun tí ń jẹ́ obìnrin lé nílẹ̀ Aláwùyàn, Ìlọrin, ìpínlẹ̀ Kwara àti gbogbo Nàìjíríà lápapọ̀. Ìmọ̀ràn tí mo ní fún gbogbo wa ni pé Ọlọ́run jẹ́ kọ́wọ́ owó máa ròkè, Ọlọ́run kó má dá wa dúró, gbogbo wa yín Ọlọ́run má ṣe wá lọ́ta ara wa. Àwọn ọkọ wa tí wọ́n wá ń ṣerú eléyìí lọ́jọ́ òní Ọlọ́run má dá wọn dúró. Wọ́n ṣe fi eléyìí tán fi rántí àwọn tó bí wọn, Ọlọ́run ó jẹ́ kọ́wọ́ owó máa ròkè ni. Àgbéga fún gbogbo wọn lẹ́nu iṣẹ́. Ká má jáde àìwọlé, ọkùnrin wọn obìnrin wọn kọ́lọ́run bá wa fà wọ́n lọ́wọ́ òkè, ká má rí dáadáa gbèsè inú ayé. Ọlọ́mọ rẹ̀ wọ́n ńlẹ̀, àwọn tán jọ́ kọ lérí wọn Ọlọ́mọ rẹ̀ wọ́n ńlẹ̀, àwọn tán já àwọn àbúrò wọn lóbìnrin lọ́kùnrin Ọlọ́mọ rẹ̀ gbogbo wọn lẹ̀ kọ́lọ́run bá wa fà wọ́n lọ́wọ́ òkè. Wọlá tóbi aṣáájú ẹ̀dá Fúnmiláyọ̀ Babátúndé.